mo nígbàgbọ́ wípé gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá nílùú Àbújá nílé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá níbi tí adájọ́ James Ọmọ́tọ́ṣọ́ tí wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu lórí ẹ̀sùn Nnamdi Kanu. Gbogbo àná la ń retí ìdájọ́ sẹ́yìn bẹ́ẹ̀ bá gbàgbé. Àwa àtẹ̀yìn wà nínú àwọn tó ń sọ wípé kí ló dé kí la fàfàfà tí ó ti kíní yìí ti ń pẹ́ jù náà ó. Bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wà lákòlò ọlọ́pàá tàbí wà lọ́gbà ẹ̀wọ̀n fọ́pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn adájọ́ ò ní sì dájọ́ wọn. Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé àmú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Bóyá ká sojú abẹ́ǹkó bóyá. Àwa béèrè lọ́wọ́ ara wa pé iṣẹ́ kí wá làwọn adájọ́ gan ń ṣe. Ǹjẹ́ wọ́n ń fi ọ̀rọ̀ yìí ṣírò ara wọn kí ló dé tán fi máa ń fi ìdájọ́ àwọn èèyàn kan falẹ̀. So fortunately enough ìdájọ́ wa wáyé lánàá. Fáwa tí a bá ń gbìyànjú láti fi ọkàn bá ẹjọ́ yẹn lọ a máa mọ̀ wípé Nnamdi Kanu ọ̀rọ̀ rẹ̀ ti pẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń fi ọkàn bá ọ̀rọ̀ mi bọ̀ sẹ́yìn. Ẹ rí pé ńgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lóòótọ́ àwọn èèyàn kan fi wé ọ̀rọ̀ Sunday Igboho máa ṣàlàyé yẹn. Ńgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ mí dọ̀tá torí òótọ́ ọ̀rọ̀ torí òdodo ọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ mí dọ̀tá. Mr. Adedokun Babatunde, we are going to separate last. Ibi tá a padà no Baba Ekale, I stand with Kanu and Sunday. No, ó yàtọ̀ síra wọn. You can stand with Sunday. Kò sí nǹkan tẹ́ fẹ́ stand with Kanu fún. No, because tẹ́ bá wo méjèèjì ládẹ́ rí kó yàtọ̀. Mo lè béèrè lọ́wọ́ yín pé bololóye Sunday Igboho ló ti dá wàhálà lẹ̀ tàbí ló ti fọ̀rọ̀ ẹnu dá wàhálà lẹ̀ ẹ rí i pé kò sí. So kò papọ̀ mọ́ra wọn àyìn tá a fẹ́ separate náà nìyẹn àwọn tí wọ́n fi wọ́n wéra wọn a fẹ́ separate ẹ̀. Kó tó di pé mo lọ síbẹ̀ yẹn èmi àtẹ̀yìn jọ mọ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́tàn láàrin wa ní onímọ̀ wípé ìdájọ́ Nnamdi Kanu kò ju méjì péré lọ. A jọ mọ̀ bẹ́ẹ̀. Àkọ́kọ́ tí wọn ò bá dájọ́ ikú fún wọn ò fún lẹ́wọ̀n gbére àtijọ́ mọ̀ bẹ́ẹ̀. Ìdí ni pé ẹ̀rí tí ń bẹ nílé ẹjọ́ ọkọjá kàsí àrà. Kò wá sẹ́ni tó kórìíra Nnamdi Kanu. Èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkoko kò kórìíra ẹnì kankan. Kennedy tí ó fi wá dàbí ẹni pé ìsọ̀rọ̀ mi sí Nnamdi Kanu tàbí sí ẹ̀yà Ìgbò ó yàtọ̀ díẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ní pé wọ́n fi ìkórìíra ọkàn wọn hàn síran káàrọ̀ òjíire. Ẹ̀yà Ìgbò kórìíra wa, Nnamdi Kanu kórìíra wa. Nnamdi Kanu ní nǹkan kan tó fẹ́ kájọ ṣe papọ̀. Nnamdi Kanu ò kórìíra ẹ̀yà Yorùbá nìkan, kò fẹ́ràn ẹ̀yà kankan including ẹ̀yà Ìgbò tó ló ń jà fún. Why? Bí èèyàn bá fẹ́ràn ẹ̀yà rẹ̀ ǹjẹ́ yóò ra àwọn èèyàn kan pé kí wọ́n máa lọ gbẹ̀mí àwọn èèyàn nínú ìlú ẹ̀ náà nínú àwọn ẹ̀yà ẹ̀ náà. Gbogbo alárántí ọmọ iléeṣẹ́ ológun ń tá gbọ́ nípa arábìnrin yìí ni pé ó fẹ́ mọkọ ó fẹ́ fẹ́ ọkọ tó sì fẹ́ tán jọjọ́ ọmọ iléeṣẹ́ ológun Haúsá ni. Ọ̀dà kò sẹ́yà tó yẹ kéèyàn pa o kò sẹ́yà tó yẹ kéèyàn fi kan ṣe o. Ká wá pé a fẹ́ kí èèyàn wa ó fẹ́ ẹ̀yà kan. Ẹ dákun ǹjẹ́ a lè fi ẹnu sọ fún pé mọ́ fẹ́ yà báyìí o ẹ̀yà rẹ ni o fẹ́ o tàbí àfẹ́ bá ní nǹkan ṣe papọ̀ pẹ̀lẹ́yà yìí o.
kí wá ló dé tó jẹ́ pé apọmọ tiwa a tún pa ọmọ ọlọ́mọ náà. So gbogbo àwọn eléyìí again ọ̀rọ̀ síta tó ní south east ẹ dákun ṣèjọba àpapọ̀ la fi ń bá jà, ṣìnà Yorùbá ló fi ń bá jà, ṣìnà Haúsá Fúlàní ló fi ń bá jà. Àwọn ẹ̀yà ẹ̀ náà ni ó ń paralyze economy wọn. Wọn lè jáde, ẹ ń bá jáde wọn gbẹ̀mí ẹ̀ tàbí kàn sọ dà láàbò ara, wọn ti ẹ̀ ń sọ wọn dà láàbò ara wọn gbẹ̀mí wọn ni. Ìjà àti wàhálà gbígbé kojú àwọn tí wọ́n jẹ́ ọmọ iléeṣẹ́ ológun àtàwọn ọlọ́pàá. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọlọ́pàá yìí náà ọmọ east ni wọ́n, ọmọ ìpínlẹ̀ kan náà ni wọ́n jọ jẹ́ pẹ̀lú àwọn Nnamdi Kanu. So gbogbo àwọn nǹkan yìí lèmi fi rò wípé ìṣèpẹ́ ní kàn déédéé kórìíra ẹ̀yà Yorùbá nìkan, because àjọrí fọ́nrán níbi tó ti sọ wípé ọmọ Ìgbò tí bá ń lọ sínú chọ́ọ̀chì tí Yorùbá jẹ́ pásítọ̀ bẹ̀ bí ẹranko ni, àti pàápàá kò yẹ kí wọ́n èèyàn bẹ́ẹ̀ kó wà láwùjọ. Àjọ wà ń bẹ̀ lọ́dún 2020 níbi tó ti ń béèrè, tó ti wà lórí rédíò ẹ̀ tó ti ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ọlọ́pàá mélòó wọn ti pa nílùú Èkó. Àjọ ní fídíò ẹ̀ lọ́wọ́ o, èmi ní fídíò ẹ̀ lọ́wọ́ o. Ìṣe pé bóyá wọ́n ń sọ àríìrí sọ against ẹ̀ pé lónìí báyìí nísìnyí ọlọ́pàá mélòó lẹ ti pa, police station mélòó lẹ ti dáná sun, táwọn náà ń kà á tó ń sọ pé good of you. Tẹ́ bá rí Sanwó-Olú ẹ pa, tẹ́ bá rí Tinubu ẹ pa, àwọn iléeṣẹ́ Tinubu ẹjọ́ kanlẹ̀, BRT ẹjọ́ kanlẹ̀, eléyìí ẹjọ́ kanlẹ̀, tọ̀hún ẹjọ́ kanlẹ̀. Gbogbo alámọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n nílé ìtajà ńgbà yẹn tí wọ́n lù tẹ̀, bóyá làwọn yẹn lè padà bọ̀ sípò mọ́. Now ńgbà tọ́rọ̀ wà ń lọ nílé ẹjọ́, wọ́n fún Nnamdi Kanu ní free hearing. Ó exercise right ẹ̀, ó exercise freedom ẹ̀. Okay o, ẹni tá a fẹ̀sùn kàn, ẹni tó fẹ̀sùn kàn yàn, àwọn méjèèjì ló nídìí fair hearing and judgement, because ẹni tá a fẹ̀sùn kàn gbà míì ẹ̀sùn tá a fi kàn ó lè wà malicious, kó jẹ́ wípé àrékérekè ni, ẹ̀tàn ni, akàndìmọ̀lù ni, àpawọ́pọ̀ fẹ́ fìyà jẹ ni, bóyá torí pa alágbára tàbí pa mọ̀ọ́yàn nípò agbára bá ṣe fẹ́ fìyà jẹ. Nnamdi Kanu kọjá ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún, tí wọ́n sọ bẹ́ẹ̀ fún. Wọ́n bá sọ pé èèyàn mọ̀ọ́yàn, Nnamdi Kanu ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bá sọ pé èèyàn lágbára, Nnamdi Kanu ní jẹ́ bẹ́ẹ̀. All right, ẹ má jẹ́ ń fagùn. Lọ́dún 2015 ńlọ dàbí ẹni pé ìjà yẹn ti bẹ̀rẹ̀, ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀. Wọ́n arrest Nnamdi Kanu, wọ́n gba onídùúró ẹ̀, ó jump bail. Téèyàn bá wá jump bail tó bá fọ̀rọ̀ ẹ̀ mọ́ lólúfin mọ́, n rò pé èèyàn kan máa yọ lẹ́nu. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wá sílé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ń tìlú kan dé ìlú kan, lọ́dọ̀ ọba kan dé ọ̀dọ̀ ọba kan, mi ò rò pé ẹnìkan kan yọ lẹ́nu. N rò pé ẹ̀yin tẹ́ ń sọ wípé wọ́n bára mu the same thing ni wọ́n, ẹ ti rí yàtọ̀. Kennedy torí pé Sunday Ìgbòho ọba lé jẹ́ kó tó lọ, kò balẹ̀ jẹ́ kó tó lọ, kò bàlú jẹ́ kó tó lọ, kò fi nǹkan kan sí ẹ̀yà tiẹ̀ gángan, kò gbógun ti ẹ̀yà ẹ̀. Ètò ààbò ń lò ń sọ, wọ́n fẹ́ràn jẹ kó wa, wọ́n fìyà jẹ wá, wọ́n fipá bá àwọn obìnrin lò pọ̀ nǹkankan, nítorí Sunday Adéyẹmọ Ìgbòho gbé dání nìyẹn. Rally ló ń ṣe láti enlighten àwọn èèyàn, educate àwọn èèyàn, reason ta fi ní ìdí Yorùbá nation, gbogbo ayé náà làwọn àbẹ̀ ń gbà náà. Gbogbo ibi tá a dẹ̀ lọ, kò sí pé bọ́yá ẹnìkan fara pa àbẹ́ ẹnìkan fara gbó nǹkan kan bẹ̀, kò dẹ̀ síbi tá a ti sọ pé káwọn èèyàn máa lura wọn tàbí kán máa jà ń gbà náà. So gbogbo eléyìí mú ìyàtọ̀ àwọn méjèèjì wá. Ìgbòho wálé, Ìgbòho lọ jẹ́jẹ́. Now come back to Nnamdi Kanu. Àwọn èèyàn kan máa rò wípé agídí lè yanjú ọ̀rọ̀. Gbàtán mú Nnamdi Kanu gbà yẹn, gbàtán mú Ìgbòho gbà yẹn, àwọn èèyàn máa bú mi o, àwọn èèyàn máa sọ̀rọ̀ sí mi o, àwọn èèyàn máa ṣépè fún mi o. Mo wá wo wípé ṣé bẹ́ẹ̀ ni ìwà mi ò dáa tó ni, àbí bẹ́ẹ̀ mo burú tó ni, àbí bẹ́ẹ̀ ni mi ìsọmọlúàbí tó. Lérí pé mo ń sòótọ́ ọ̀rọ̀, mo ní agbára kankan ò lè yọ Nnamdi Kanu jáde.
agbára kankan kò lè free Ìgbòho tí kì í bá ṣe òfin. Tó bá ti dé òfin náà fi mú ọ, my lovely brothers and sisters, kò sí nǹkan méjì tí wọ́n fi yọ jáde ju òfin lọ. Tí wọ́n bá wá fòfin yọ jáde, wọ́n fi pardon. Irú Nnamdi Kanu tán fi ẹ̀sùn kàn, ẹ̀sùn ìdàlúrú, ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò, ìkẹ́gbẹ́jọ láì nídìí. Nínú àwọn ẹ̀sùn bíi 7 tán fi kàn án, ẹ̀sùn pé ó gbé iléeṣẹ́ rédíò kalẹ̀ láì lọ́wọ́ ìjọba nú. Torí kò sẹ́dà tó máa ní iléeṣẹ́ rédíò lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tí ò ní lọ́wọ́ ìjọba nú. Ìjọba ni ó fọwọ́ sí láti 2023 ní processing license mi ti bẹ̀rẹ̀. Wọn ò tí ì fún mi dòní. Bí ìjọba ò bá fún wọn ní license, processing ti bẹ̀rẹ̀ o. Ó ti wà lábùjọ already o, kankan bọ́ọ̀lù lásán ló kù o. That is, ìjọba ti mọ̀ ń pa ẹ̀ torí receipt wọn wà lọ́wọ́ mi. Ìjọba ti mọ̀ ń pa ẹ̀ torí pé dọ́kúmẹ́ǹtì NBC ń bẹ lọ́wọ́ mi. Ó yàtọ̀ sí pé ẹni tó kàn déédéé bẹ̀rẹ̀ rédíò láì ní mímọ̀ sí ìjọba ń bẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ti Nnamdi Kanu rédíò Biafra. Inú hòtẹ́ẹ̀lì kan ni wọ́n kó equipment tán ti ń ṣe, gbogbo tán fi ṣe ní ìjọba kó sọ́dọ̀ gẹ́gẹ́ bí exhibit. Oríṣiríṣi nǹkan ni wọ́n kó pẹ̀lú ẹ̀. Then à ń sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́kùn. Èmi àtẹ̀yìn mọ̀ pé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ni wọ́n jọ pawọ́pọ̀ dá àmọ̀tẹ́kùn kalẹ̀. Ó túmọ̀ sí pé ìjọba mọ̀ ń pa ẹ̀. Ta ló mọ̀ sí bọ́n ṣe dá ESN sílẹ̀? Ǹjẹ́ nìkan kan mọ̀ ń pa ẹ̀? Ṣùgbọ́n wọ́n operate àbí wọ́n operate, wọ́n sì ń operate dòní. Wọ́n sì ń dẹ̀mí àwọn èèyàn légbodò, wọ́n fi ìyà jẹ àwọn èèyàn lọ́nà àìtọ́, wọ́n ń dúnkokò mọ́ àwọn èèyàn. Àmọ̀tẹ́kùn ò mọ̀ dúnkokò mọ́ èèyàn kankan. Àmọ̀tẹ́kùn yàtọ̀ sílé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, Àmọ̀tẹ́kùn ò déédéé lọ mọ́ káàyàn mọ́lé tàbí kan sọ pé èèyàn ò ní rìn. Síta tòun tí Nnamdi Kanu kéde láti gbà yìí kò dẹ́kun. Gbogbo gómìnà ní apá ìlà oòrùn gúúsù wọn ò rí nǹkan kan ṣe sí i. Síta tòun sì ń wáyé lọ́jọ́ Monday. Ó túmọ̀ sí pé ó lágbára kẹ́nìkan ṣoṣo kó dá odidi ìlú lọ́wọ́ kọ́, ó lòdì sófin. Now, mo nígbàgbọ́ pé ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin bàbá àti màmá mi ń fọkàn bá mi bọ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá Nation gbà náà, èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko yìí jẹ́ni tó jáde láti wá sọ fún yín pé kò sí ọ̀nà tá a lè gbàgbá Yorùbá Nation tó ju legal way àti peaceful way lọ. Mo dẹ̀ sọ fún yín wípé legal way àti peaceful way yẹn yóò mọ̀ pé yeye o, torí ìgbésẹ̀ kan ni pé a lè fi jàgídíjàgan gba Yorùbá Nation. Mo wá sọ ńgbà náà pé àwọn ẹ̀yà Ìgbò tán ti bẹ̀rẹ̀ síwájú wa, wọ́n rò pé jàgídíjàgan làwọn lè fi gbà, wọn ò lè fi jàgídíjàgan gbà o. Nígbà náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bú mi, mọ̀ bọ́yẹ̀ yín náà wà náà tó bú mi, mọ̀ bọ́yẹ̀ wà náà tó ṣépèlé mi. Nígbà tí mo ní a lè fi jàgídíjàgan gbà á, tí mo sọ fún yín pé kò sí ìlú tó lè jagun mọ́ nísìnyí, pé tá a bá fẹ́ jagun ẹ̀yàwó la fẹ́ bá jagun. Sáwọn ẹ̀yà Ìgbò táwọn náà ń béèrè fún ilé olómìnira Biafra, sáwọn lákojú gbọ̀ǹkọ ni àbáwọn Haúsá Fúlàní, sáwọn Haúsá Fúlàní ló dá wa dúró láti má gba Yorùbá Nation, táwa la fẹ́ bá jà. Sáwa náà láwọn bára wa jà, sí gọ́ọ̀mẹ̀ntì lábàjá, tá a bá fẹ́ bàjọba jà ibo láti pàdé wọn. Mo sọ ń jọ yẹn nígbà náà pé kò sí fi tìpátìkúùkù gbà. Àyàfi tí gbogbo ẹ̀yà bá ṣe tán lẹ́ẹ̀kan náà ni wọ́n láwọn fẹ́ kó lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló sọ̀rọ̀ sí mi, ló bú mi, ọ̀dàlẹ̀ ni ọ́, ọ̀lẹ ni ọ́, mọ́ sá bomi tútù sí Ìgbòho lọ́kàn, mọ́ bomi tútù sáwọn èèyàn lọ́kàn, tí wò bá ṣe mọ́ ni kó lọ jókòó. Nígbà tí mo jáde tí mo ní Yorùbá Nation tá là ń jà fún, bá a ṣe bọ́n ṣe máa ń jà fún kọ́ la ṣe ń ṣe yìí o. Nígbà táwọn karambani kan kó sí wa láàrin, àwọn ọmọbìnrin tí wọ́n mọ̀ kí tatata bí ẹni tán kátàrẹ́ nídìí, tán rò pa gidi ni wọ́n fi ń gba Yorùbá Nation. Bọ́n ṣe ń ṣépè fáwọn ọba ni wọ́n ń ṣépè fáwọn ìjòyè, náà ń ṣépè fáwọn olóṣèlú.
bí ó ṣe rí fún Tinubu rèé Tinubu ò lè jà rẹ láéláé igbádogójì rò wájà ẹ wá ọmọ Fúlàní ló kú òǹbẹ ọlọ́dún mẹ́jọ sáàtún wá lajúlẹ̀ kọ́ ọmọ Fúlàní mi ò tún padà débẹ̀ àbẹ́yà Ìgbò tí ò fẹ́ràn wa Ìyá Ìgbò tá a ràn lọ́wọ́ láìmọye ìgbà Ìyá Ìgbò tá a kó mọ́ra láìmọye ìgbà Ìyá Ìgbò tá a ń bá dòwò pọ̀ láìmọye ìgbà Ìyá Ìgbò tó jẹ́ pé jíjẹ àti mímu wọn rọ̀gbọ̀kú lé wa ńlẹ̀ wa sáwọn ni àwa dìbò fún ni ọmọ ẹni la fi mọ̀wé ọmọ ẹni òsèdí bẹ̀bẹ̀rẹ̀ kákúlẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíì la fi mú jáde kò ní wọlé ni yọ wọlé ni kò ní wọlé ni yọ wọlé ni ọ̀wọ́lé ẹjẹ́ àti ẹni lẹ́yìn o kó lè bá a ṣàṣeyọrí o bàbá tì lẹ́yìn tó bá wọlé ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yóò rọrùn fún wa láti lọ́ọ́ mú bá yá a dìbò fún yìí o nígbà tẹ ẹ nílò rẹ o ànẹ́gẹ́ ìkídìbò tó wáyé ní tèmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó sọ fún gbà náà ni pé ẹjẹ́ àrè fi ọ̀rọ̀ Ìgbòho negotiate pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu ó need everybody now ìgbà tá a lè bó lóṣèlú sọ̀rọ̀ lásìkò tí ìdìbò ń bọ̀ lọ́nà tí ìdìbò bá ti kọjá lọ tán ẹni tí ò béèrè tí ò yani lówó tí ò dání lókoòwò kò lè béèrè pé èrò lánàá kú o bá a bá ti tẹ̀lé nísìnyí bó bá dórí àlééfà fúnra lára ẹ̀ láti rí nǹkan yìí gbà lọ́wọ́ ẹ̀ yóò nira o mo rántí pé púpọ̀ nínú àwọn èèyàn náà ni wọ́n jáde tí wọ́n against mi tán sọ̀kò tán ṣépè fún mi tán bẹ̀rẹ̀ sí ní bú mi orúkọ tí wọ́n pè mí jù ńgbà náà ni ọ̀dàlẹ̀ ní tí mo wá béèrè lọ́wọ́ ńgbà náà ni pé ilẹ̀ ta ń bọ́dà kí náà ń pè ní pé èèyàn dalẹ̀ ẹni tá a bá jọ múlẹ̀ lèèyàn máa ń dalẹ̀ rẹ̀ ẹni tá a bá jọ sọ pé ibi tá à ń lọ nìyí tó wá padà lọ́nà tó gbẹ̀yìn ìwé bọ́jẹ́ náà ń pè lọ́dàlẹ̀ kò síbi tá a jọ sọ pé à ń lọ tá a jọ lọ gbogbo eré ta sáńgbà náà nù kó tó wá di pé ó padà rí bó ṣe rí gbogbo kìlọ̀ tí mo kìlọ̀ ńgbà náà rí o tọ́pọ̀lọpọ̀ ṣépèlé mi lórí arére at the end of the day gbogbo tí mo sọ pé yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ṣé ẹ gbàgbé ọdún 2021 tí wọ́n attack ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní July 1st ọjọ́ tí ò ṣe gbàgbé láéláé July 4th la fẹ́ lọ ṣe rálì Èkó tá a múra July 4th náà attack ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣùgbọ́n kó tó dìgbà náà èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó release ewì mo ṣèkìlọ̀ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìwọ gbọ́ àwọn kan náà gbọ́ èébú náà lè fi san fún mi padà ẹ̀gbọ́n tí mo sọ ń bẹ̀ ní Sunday Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tán fi ń sọ pàdé gun náà fi ń pàdé òtún gun mọ́ o mo ní reincarnation of Tafa Adéoyè táìtù ẹ̀ nígbà náà nù Chief Sunday Adéyẹmọ Ìgbòho the reincarnation of Tafa Adéoyè torí pé bí Tafa Adéoyè ṣe operate nígbà náà lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe operate Tafa Adéoyè gbèjà àwọn àgbẹ̀ against ìjọba olóyè Sunday Adéyẹmọ gbèjà àwọn àgbẹ̀ against àwọn bandits mo wá ní bí kinní yìí ṣe ń lọ yìí àwọn kan fẹ́ràn ẹ̀ àwọn kan ò ní fẹ́ràn ẹ̀ àṣé wàá mọ̀ rẹ nínú ọ̀tá àti mẹ́ńtọ́ fẹ́ ni àtẹ̀ntì ọ̀fẹ́ ni ọ̀nà wo là ń gbé gbà ọ̀nà wo ló lè kọ́ wa lẹ́sẹ̀ ọ̀dà ẹ̀já gbà báyìí ṣèjọba ò ní lu ọgbọ́n tán fi mú Tafa Adéoyè láti mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Yorùbá lẹ́ni tó bá wẹjú ńlẹ̀rú ń bà mo láǹfààní àti sọ fún ọ mo láǹfààní àti fọwọ́ sọ̀yà pé bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe ṣe ń gbà yẹn ni mo ṣe sọ èyí ṣe gbàgbé kó tó dìgbà náà lọ́dún 2020 tá a láfẹ́ ṣe rálì tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní kákóra wájú lórí ọ̀rọ̀ Yorùbá nation èmi Àkàndá yìí náà ni mo jáde mo ní tí mo rí Ìbàdàn kọjá sísọ ìmúra àwọn ológun mo ti mọ̀ pé torí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ṣe wá pé kí Ìgbòho gbìyànjú kí wọ́n má jáde láti ṣe rálì o ọ̀lẹ ló máa ń padà lójú ọ̀nà bẹ́yẹn ọ̀lẹ ní òkè ń gbogbo tí mo sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló padà wáyé gbogbo àwọn àgbẹ̀ sí kinní kan ẹgbẹ́ kan tí wọ́n lọ bẹ̀ tí wọ́n lọ bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho tán ní àwọn ẹlẹ́kọ̀ọ́kọ́ rí tó bá dọjọ́ rálì o mo sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mo ní gbogbo wọn yẹn kò ní rẹ́nìyàn láàrin wọn o mo ní because majority wọn tó jánu táwọn ìyàwó wọn rí wọn nu fídíò tí àwọn màmá wọn rí wọn nu fídíò mo ní wọn fà wọn láṣọ láàárọ̀ ọjọ́ tán bá ń lọ pé sọ fẹ́ sọ mí dopò ọ̀sán gan ni
sọ fẹ́ sọ mí dá láì lọ́mọ láyé mọ́ ni má lọ. And lo and behold ẹnìkan wọn ò yọjú o wọn ò wá o ẹ̀yin fẹ́ lọ́jọ́ náà o. Now back to ọ̀rọ̀ ní tí mo wá sọ ń gbà yẹn mo ní wípé kò ságbára tó lè mú lóye Sunday Adéyẹmọ Ìgbòho kúrò ju òfin lọ àti negotiation, because pẹ̀lẹ́ yóò bè lápò ọ̀rọ̀ líle yọ fà lápò kò sí ẹni tẹ́ ẹ̀ lè bẹ̀ láéláé. mo láǹfààní àti sọ fún olùgbọ́ mi pé bí Nnamdi Kanu ṣe wà yẹn wọ́n ti dá ẹ̀wọ̀n gbére fún àbí ǹjọ́ mọ̀ pé wọ́n lè yọ lọ́la mi ìmọ̀ bóyá ọgbà bẹ́ẹ̀ wọ́n lè release Nnamdi Kanu lọ́la. Ọ̀nà wo ni wọ́n gbà release ẹ̀ tó o bá gbàgbé láyé ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àwọn àgbàlagbà nílẹ̀ ẹ̀yà Ìgbò Joseph Isa Adisa wọ́n sì máa tú Kanu lẹ̀ wọ́n fi tẹ́ àwọn Haúsá kí wọ́n bá lè dìbò fún Tinubu ní 2027 they play my fans. tán bá máa túlẹ̀ a máa analyse ìdí tán fi lè túlẹ̀ tí wọ́n fi nǹkan kan disguise o wọ́n sa sí ẹ̀wọ̀n gbére ni brother. àwọn propaganda tá a máa ń lò ní tí ò kí ń work àwọn ọ̀rọ̀ ẹ̀tàn tí máa ń jáde lẹ́nu wa ní tá a fi máa ń tẹ àwọn èèyàn sí kòtò majority wa ní pé Nnamdi Kanu lọ́kùnrin ní kò gbọ́dọ̀ gbà ẹ̀tọ́ ẹ̀ ló dúró lé lórí léwàá gbogbo àwà lórí ibùsùn wa I do say it. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kí lágbájá ọmọ gbà kí tàmẹ̀dán ọmọ gbà ẹ wà ní comfort zone yín ẹ wà lórí ibùsùn yín ẹ ní freedom ẹ ń rà àwọn ọmọ yín gbà tó wù yín ẹ ń rí ìyàwó yín gbà tó wù yín ẹ ń jẹun tó wù yín bó tiẹ̀ jẹ́ pé ń ta rí là ń jẹ bọ̀ tó ń bọ́ sásìkò à ń jẹ́ lásìkò tó wù wá tí n bá fẹ́ mu gàrí mi nìsín tí n bá rí kúlí mu máa mú conveniently bó bá jẹ́ ṣúgà mo fi sí máa mú conveniently bí n tiẹ̀ rí nǹkan kan fi mú máa mú conveniently máa gbé omi ẹ̀ mu máa sàn. nǹkan pè ní freedom ìyàtọ̀ freedom nìyẹn àti kéèyàn wà nínú ìgbèkùn. ẹni tó wá fẹ́ jáde nínú ìgbèkùn gbọ́dọ̀ jẹ́ ẹni tó sober tó realize mistake ẹ̀ tó gbà wípé òun ṣàṣìṣe tó ṣe tán láti ṣàtúnṣe. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gbà pé òun ṣàṣìṣe ó ṣe tán láti ṣàtúnṣe bó tiẹ̀ jẹ́ pé ló àmì o Ìgbòho ò ṣàṣìṣe kankan ìfẹ́ àìníjú àwọn èèyàn rẹ̀ ló ti síbi tó ti sí. Ìgbòho was never fighting for himself ó ń jà fọ́pọ̀lọpọ̀ èèyàn ní oyé yé àwa ṣùgbọ́n àmọ́ orílẹ̀-èdè ibi tá a wà á dẹ̀ mọ̀ bá a ṣe lè fèsì àwọn tí ń bẹ ń bẹ̀ kò sẹ́ni tó lè fèsì ìjọba tó lè win ìjọba my brothers and sisters no matter how powerful you are kò sí ẹ̀dá náà ilé ayé o tó lè bá ìjọba jà lórílẹ̀‐èdè Nàìjíríà tó lè ṣẹ́gun ìjọba kó ọmọ èèyàn jù bẹ́ẹ̀ lọ kó lágbára jù bẹ́ẹ̀ lọ kó lówó jù bẹ́ẹ̀ lọ tíjọba bá Dangote jà bó ṣe lówó tó láàrin ọjọ́ méjì péré yóò mọ Ọlọ́run lọ́ba àwọn ọba. MKO Abiola was the richest man in Africa nígbà yẹn or one of the richest man in Africa nígbà yẹn. ìjọba ka kóróbójò wọ́n sọ sínú yàrá kan èmi àtẹ̀yìn jáporó ni àpòrò wa ò dọ́dọ̀ ìjọba kò lè release ẹ̀ gbogbo àwọn tí ń lénu tí ń lérí léka wọ́n máa sẹ́ńtẹ̀nsì Nnamdi Kanu òkú máa sùn ilé ayé ọ̀run máa wálẹ̀ ìgbàdógóje kí wàá ló ti wá ṣẹlẹ̀ látàná o kò gbọ́dọ̀ kú sẹ́wọ̀n o tó bá kú sẹ́wọ̀n ojú ọ̀run máa gbàlejò àkàrà my lovely brothers and sisters kọ́lọ́ má jẹ́ òkú o tó bá dákẹ́ lọ́la ó dákẹ́ fọ̀ yé kò sí ní tí ó ṣẹlẹ̀ Yar'Adua adákẹ́ síbẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ Túndé ìdí àgbọn kú kò sí tẹ̀tẹ̀ owó MKO Moshood Kashimawo Abiola kú kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Are you telling me Nnamdi Kanu is more important than MKO Abiola ṣe wá lọ́nà wo wọ́n sọ bá Fẹ́mi Awólọ́wọ̀ bí gbogbo ọmọ káàrọ̀ òjìrè ṣe fẹ́ràn ẹ̀ tó wọ́n sá mẹ́wọ̀n ọdún mẹ́wàá tẹ̀tẹ̀ owó ẹnìkan kò torí ẹ̀ kó protest gbogbo àwọn bọ̀dá Yẹlé Sowore tó jẹ́ pé àwọn ọmọ bí wọ́n ṣe máa ń ràn yàn bí wọ́n ṣe máa ń tìyàn wọ́n wà ní àwọn tó ti Nnamdi Kanu débi tó wà ẹ̀ free Nnamdi Kanu ńgbà tá a mọ̀ pé èèyàn ṣẹ̀
nígbà tá a mọ̀ pọ́sẹ̀ àjọ mọ̀ pọ́sẹ̀ làbájọ bẹ̀rẹ̀ sí túkalẹ̀ ní ìsìn àjọ mọ̀ pọ́sẹ̀ ṣùgbọ́n lásìkò ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àwọn àgbàlagbà ní East majority wọn ló ti lé ní 80 years ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ju Buhari lọ bó ṣe dàgbà tó wọ́n lọ bá Buhari l'Aso Rock wọ́n lọ́rọ̀ ọmọ àwọn yìí làwọn bá wà kí Buhari ó dákun dábọ̀ kó bá wọn fílẹ̀ Nnamdi Kanu because mo ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí social media wọ́n láwọn ẹ̀yà Ìgbòho dìde ìrànlọ́wọ́ sí i bóyá ọwọ́ ń sùn tiẹ̀ ní àbí kó jẹ́ pé n táwa ń rí ìwọ orí n tí Buhari sọ fún ọgbà náà ni pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà ilé o ṣùgbọ́n àwo nǹkan tá a lè ṣe sí i ó túmọ̀ sí pé wọ́n lè pardon ẹ̀ now tán bá fẹ́ release ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á wá ní káwọn tó wá yẹn kí wọ́n lọ wọ́n fún wọn láàyè láti rí Nnamdi Kanu gbà yẹn tí n bá ṣe mistake tán bá lọ rí i tí wọ́n sọ fún ni pé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ tó ṣe tán láti dàálẹ̀ kí náà ní ń bẹ lọ́wọ́ rẹ kò gbọ́dọ̀ sí IPOB kò gbọ́dọ̀ sí agitation fún Biafra ESN wọ́n gbọ́dọ̀ cancel ẹ̀ sitatom kò gbọ́dọ̀ wáyé mọ́ kó sọ fún everybody gbogbo ohun tí bá ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n dàálẹ̀ ní tán máa negotiate pẹ̀lú ẹ̀ nìyẹn mo ní tán bá máa negotiate pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho I said it categorically and many of my people here can testify mo ní wọ́n sọ pé kó drop Yorùbá nation àwọn èèyàn tó ń sọ pé àgọ́ gbọ́dọ̀ drop ẹ̀bọ̀n sí TMK Abiola pa nìyẹn kó má gbàgbé mandate ẹ̀ claim your mandate stand on your mandate wọ́n ti negotiate pẹ̀lú Abiola ìbò wá láti Amẹ́ríkà wọ́n wá ṣèpàdé pọ̀ pẹ̀lú Abiola pé kó gbàgbé mandate ẹ̀ wọ́n ó release ẹ̀ ìtìjú kí la yóò sọ tí n bá jáde ń lọ pa Abiola o kí la yóò sọ tí n bá jáde ń lọ pa MK Abiola I could remember vividly lọ́dún kan lọ́hùn tí wọ́n arrest mi wọ́n wá ní àwọn tí mo sẹ̀ǹgbà náà tá pé kí n bẹ̀ wọ́n ẹni tí ń bá mi gba lọ́ọ̀yà wọ́n bá ní pé àwọn gbọ́ pọ́n sọ pé kí n ka apology letter pé kí n má kọ o àjọ máa drag ẹ̀ mo ní sà kí là ń drag mo ti lò 12 days just 12 days ní prison ó dàbí 12 years ni because ẹni tí bá ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n brother mi sister mi ẹ̀yin mọ́mí àti dáàdì mi kò yàtọ̀ sí adìẹ tá a kó sínú àgò ìgbà tó bá wu aládìẹ ni yóò sí àgò sílẹ̀ wọ́n jáde lọ tó bá wù tó bá tún di dalẹ̀ yóò tún sí àgò wọ́n tún kó wọn nú ẹ̀ tán bá lè kó nú ẹ̀ fúnra wọn déédéé bó bá lè tì wọ́n nú ẹ̀ fúnra wọn yóò tì wọ́n nú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ṣe rí tóòrùn bá ti ta wọ́n dà yín síta ẹni tó fẹ́ mẹ́kọ̀ ẹni tó fẹ́ ra nǹkan ẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù ẹni tó fẹ́ ṣe kinní kan ó wà lọ́gbà ẹ̀wọ̀n tó bá ti ń di bí aago 5 wọ́n laago gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n 10 minutes lẹ́yìn ìgbà yẹn tí ò bá tí ì wọnú sẹ́ẹ̀lì ẹ̀ ó tiẹ̀ tó bẹ́ẹ̀ ni o ti gbọ́dọ̀ wà nù sẹ́ẹ̀lì ẹ̀ ó tún ti máa gbúrò kọ́kọ́rọ́ láti ta gba nǹkan méjì péré ni máa ń ṣẹlẹ̀ nínú sẹ́ẹ̀lì lọ́gbà ẹ̀wọ̀n prayer kó jẹun kò sí bó ṣe lágídí tàbí burú tó táwọn muslim máa ń gbàdúrà àjọ gbàdúrà ni táwa christian máa ń gbàdúrà táwọn bá lè gbàdúrà wọn máa wò wá ràn torí pé kò sí nǹkan míì tó o lè ṣe ń gbà yín mọ́ kọ́ mọ́ mọ́ gbàdúrà nílé rẹ̀ wọ́n bá ti ń gbàdúrà wàá fò jáde wàá fò dìde ni because ìgbàgbọ́ ni pé ọlọ́run nìkan ló lè mú èèyàn jáde ńbẹ̀ mo wá ní ẹni kí n mọ̀ apology letter èmi mọ̀ wà ń bí sa owó lẹ́yìn ọba náà ẹni tó bá dẹ̀ dé stage kan fúnra yín náà ní stop owó níná ẹ wà nínú àwọn tán tí ó sọ pé ó ti lágídí jù ìmọ̀ ní ó ka apology letter kọ̀ọ̀kọ́ ẹbí mi mú apology letter wá o wọ́n mú mi dọ́dọ̀ ọ̀gá àgbà lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ní lọ́ọ̀yà mi sọ pé mi ò gbọ́dọ̀ gbà mi ti ẹ̀dẹ́lẹ̀ yín lóhùn wọ́n ní sọ pé kí n ka apology letter wọ́n gbé lẹ̀ wájú wọn
wọ́n ní ṣe mo fẹ́ sáà ní kí n kà dáadáa mo kà á mo ti kà á gàgàgàgàgà. ọ̀gá ọgbà ẹ̀wọ̀n ní ṣé kìí ṣe pé wọ́n mú mi tipátipá mo ní rárá o, ṣé kìí ṣe under duress mo ní rárá o, ṣé èsè pọ́n force mi mo ní no, ṣé mo wà wí àtẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni, ṣé mo fẹ́ buwọ́lù mo ní bẹ́ẹ̀ ni, and I signed it. ìjọ́ kejì wọ́n mọ́ ọlọ́pàá wá láti court kan wá release mi. He got me right. ó ti pé kò ságbára gangan tó lè mú mi kó mbẹ òfin ni bí wọn bá rọlọ́pàá wá láti kóòtù kò sí bí mọ́mì mi dé wọn káàbọ̀ ni anybody tó wù kó dé they will never release me. So that is negotiation. That is àwọn family mi ti lọ bẹ àwọn tí mo ṣe ẹ dákun ìyá arúgbó ní bẹ̀bẹ̀ yìí ẹ̀sìn kínní kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mo sọ gbà tán mú ta lọ lọ́hùn. Èmi ilé mi sọ pé kò sí agbára tán fẹ́ sà. Ìgbà tí mo sọ mo ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo lọ́wọ́ ta lọ́lọ́run lọ́wọ́ à. Mo ní àwọn tí ó dẹ̀ ṣiṣẹ́ mo ní kì í sàwà mo ní fámìlì ẹ̀ ni. Ṣé mọ́mì ta lọ́lọ́run wà dáadáa mọ́mì iṣẹ́ wà lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo nonsense ni. Ẹ rí ibi àwọn àfáà yẹn ni o. Ìbáwa Kírísítẹ̀nì ní Bíbélì lọ́wọ́. Ó ka Bíbélì tó ti sọ fún ọ wípé bá ọ̀tá rẹ rẹ́ kánkán. Ó ní bá ọ̀tá rẹ rẹ́ kánkán. Nígbà tí wọ́n sì wà lójú ọ̀nà sí ilé ẹjọ́. Ó ní kó má bàa fà ọ́ lé ọlọ́pàá lọ́wọ́. Ọlọ́pàá ó fà ọ́ lé onídàájọ́ lọ́wọ́. Ó ní lóòótọ́ ni mo sọ fún ọ. Ìwọ kì yóò kúrò níbẹ̀. Àyà títí tí ìwọ fi san owó kan tó kù lọ́wọ́ rẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn ni mo sọ ń gbà yẹn. Bí mo ṣe sọ fún ta lọ́lọ́run nìyẹn lẹ́yìn ìgbà tí mo ti sọ bẹ́ẹ̀ mi wàá dá sọ̀rọ̀ ta lọ́lọ́run mọ́. Mo mẹ̀lẹ́ ń bẹ̀ mọ́ fọ́ ti gbọ́n dò because mo ti mọ̀ pé solution nìyẹn kò sí nǹkan mi. Gbogbo àwọn tó ń lọ bẹ̀ wọ́n ní Sowore ti wá kò gbọ́dọ̀ gbà mo ní Sowore ò ní padà lọ́wọ́. Sowore wá wádìí bó ṣe rí ni Sowore ti rí di bó ṣe rí ó ti mọ̀ pé kò síbi tó ń fẹ́ dá sí ń bẹ̀ mọ́ yóò mẹ̀lẹ́ ń bẹ̀ yóò lọ because Sowore ò lè bá yàn bẹ̀bẹ̀ láíláí kò lè bọ̀ bẹ̀bẹ̀ o yóò escalate ẹ̀ sí ni. Ẹni tí ó dẹ̀ dá sí ni lọ́rùn tí ò ní bá ní tàn ó yẹ kéèyàn yẹra fún un ká dọ̀bálẹ̀ fárara kó ká mọ́ ga. Ẹ̀mí ló wá ní mọ́mì ìyá mi mọ́mì ta lọ́lọ́run ni wọ́n bẹ̀bẹ̀ táwọn àfáà fi bẹ̀bẹ̀ wọn because wọn lè withstand ẹkún àgbàlagbà wọn lè withstand ẹkúnlẹ̀ àgbàlagbà yóò tún mẹ́sì wọn kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ ẹ sì lẹ́yìn sin lọ́hùn ìyá yìí ní ìsìn ṣé kò ju yín lọ ṣé kò tó kọ̀ọ̀kan bí lọ́mọ nínú yín lè wá fìyà oníyàálẹ̀ báyìí ní wá ń sunkún èèyàn sọ wọ́n lẹ́nu èèyàn máa ń fi nǹkan sọ̀yàn lẹ́nu ni. Àwọn àgbà ẹ̀yà Ìgbò wọn lọ bá Nnamdi Kanu àbúrò ẹ̀ lọ kọ́kọ́ rìlíìsì ọ̀rọ̀ níjọ́ kejì Emmanuel ló ní Emmanuel Kanu àbí nǹkan ó ní kọ̀sọ̀kọ́ǹbù àwọn ilégbèrú rẹ̀ náà ní kọ̀sọ̀kọ́ǹbù kò ṣe kínní kankan orí ibi tó dúró lé náà ló dúró lé dúró lé ń bo títí tí Muhammadu Buhari fi gbéjọba kalẹ̀. Bọ́lá Ahmed Tinubu kọ́ ló arrest Nnamdi Kanu. Continuity in the government. Soldier go, soldier come. Barrack no dey go anywhere. Barrack tán ti kọ́ lọ́dún ọ̀pọ̀lọpọ̀ sójà ló ti graduate ńbẹ̀. NDA ọ̀pọ̀lọpọ̀ sójà ló ti graduate ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó tún graduate ńbẹ̀ lọ́la. Ọmọ tí wọn ò tí ì bí ó lọ sí NDA. So lo and behold torí táìmù wa ọ̀nà wípé èmi mọ̀ ẹ̀yìn mọ̀ pé ìdájọ́ tí wọ́n fún Nnamdi Kanu náà fún yẹn torí pé adájọ́ Mọ́tòsọ́ ó kàn announce judgement ni o Nnamdi Kanu ló sentence rẹ̀ ní àtẹ̀yìn mọ̀ gbogbo ìjà tí máa ń jà ń kóòtù yẹn kò sí ilé ẹjọ́ tí wọ́n ti ń gbarú ẹ̀ kò bá jẹ́ lókè òkun wọ́n á lọ fi ẹ́ sí dungeon ni wọn à ní sọ̀rọ̀ nípa ẹjọ́ ẹ mọ́ bó bá yìí sọ pé ẹjọ́ Nnamdi Kanu pẹ́ńlẹ̀ yìí wọ́n fast track ẹ̀ láwọn táìmù kan tó bá wá kóòtù lónìí yóò jà bí ò bá bá lọ́ọ̀yà yín jà yóò pariwo ń bẹ̀ yóò ṣe pé fàdájọ́ tí ń bẹ ń bẹ̀ yóò bu adájọ́ tí ń bẹ ń bẹ̀ yóò lè sọ pé adájọ́ tí ń bẹ níwájú òun kò wà competent láti gbẹ́jọ́ òun kí ni certificate ẹ̀ òfin wo ló fẹ́ fi mọ́ òun because nígbà tí ìgbẹ́jọ́ yẹn bẹ̀rẹ̀ lánàá
for God so good mo wò láti bẹ̀rẹ̀ o, mo wò to some hours kí n tó drop kó bẹ̀ nígbà tí fóònù mi ń gbóná. Mo wò ó nígbà tí wọ́n fún microphone tó jẹ́ pé ìbú ní ń bú adájọ́. Adájọ́ ń sọ wípé adájọ́ ń kà mẹ́ dáhùn kọ́ dáhùn o, ìbú ní ń bú adájọ́ o. Kádájọ́ tó sọ wípé kán mú kó wájú o, adájọ́ rice ó wọlé lọ. Èmi tẹ́ wò pé ṣé wọn ó dájọ́ lónìí mọ́. Kò dẹ̀ tó 5 minutes mo tún ti gbọ́ arise, adájọ́ ti jókòó. Ntádájọ́ sọ fún gbogbo wa ni pé ẹni tó bá ń jẹ́jọ́ a gbọ́dọ̀ fún lórí ọ̀fẹ́ láti wà ń bẹ̀ ńgbà tá a fẹ́ gbé ìgbẹ́jọ́ kalẹ̀, tá a fẹ́ gbé ìdájọ́ kalẹ̀. Àyàfi tó ń tàn bá wà violent tí ó ń da nǹkan rú tàbí tá a mọ̀ pé ó ń wà jàgídíjàgan tàbí tá a mọ̀ wípé ó fẹ́ wà jàgídíjàgan, irú wọn a lè gbé ìdájọ́ wọn kalẹ̀ lẹ́yìn wọn. Nnamdi Kanu ní kẹ́nìkan kan mọ́ fọwọ́ kàn ó ní adájọ́ tó kò wọ́ọ̀t láti dájọ́ òun, ó ní òfin kan kò mú òun, ilé ẹjọ́ yìí ò ní jurisdiction láti gbọ́ ẹjọ́ òun. Now ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n sọ pé ara Nnamdi Kanu ò yá, èmi àtẹ̀yìn wà wíà àwa ìsọ wípé nǹkan kò sí Nnamdi Kanu, wọ́n fẹ́ plan because àwọn ẹ̀yà tá à ń sọ yìí àwọn òsùn bíi tiwa, they are always ready, always on standby. Wọ́n fẹ́ try trick kan, nǹkan sọ pé ara Nnamdi Kanu ò yá, kan wá ní DSS ò ní facilities kan fi lè tọ́jú ẹ̀, ẹ jẹ́ kan gbé lọ sí general hospital àbí ilé ìwòsàn ìjọba. Ṣùgbọ́n ilé ìwòsàn ìjọba ní sáà ti gbà wípé kò sí bulletproof ńbẹ̀. Dandan ní kẹ́ gbá láìsàn síbì kan, ọlọ́pàá mélòó lẹ́ fi sọ Nnamdi Kanu nìkan torí pé ó wà lọ́sítítù, sọ́jà mélòó lẹ́ kò tí ò nìkan. Síbẹ̀ nígbà kéèyàn kankan wá wò ó ní tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ sẹ́lẹ̀ withstand ẹ̀. Àwọn ìgbọ́n pa Déléjú àwọn ní lẹ́tà bọ́ọ̀bù náà fi pa, bọ́ọ̀bù nú lẹ́tà náà fi pa. So wà secure fáwọn ẹlòmíì tó wà lọ́sítítà yẹn tí jàngbọ́n bá dédé lójijì tá a múra lẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àjọ DSS láwọn ọgbà ilé ẹjọ́ ní kò ní fọlọ́wọ́ kò gbọ́dọ̀ wáyé. Ilé ẹjọ́ ní kàkà kan ṣe bẹ́ẹ̀ ṣebí dókítà ẹ̀ ló ṣàyẹ̀wò ẹ̀ because ẹni tó bá trust ló ń jẹ́ kó tọ́ọ̀ṣù òun. Dókítà ẹ̀ ló ṣàyẹ̀wò ẹ̀ sọ pé wọ́n ti ẹ̀ ní kinní kan ṣe ní liver, wọ́n ní kinní kan ṣe ń bì kan, wọ́n ní kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó kan lọ ṣe tẹ́ẹ̀sì fún àwọn ọ̀gá àgbà tán nínú dókítọ̀ wọ́n lọ ṣàyẹ̀wò fún, wọ́n ṣe lọ́sẹ̀ kan, wọ́n ní àwọn tó fẹ́ ṣe díẹ̀ sí wọ́n ní kan tó lọ ṣe dáadáa. Èsì àbájáde wọn ni pé nǹkan kan ò ṣe Nnamdi Kanu. Ẹni tí ń pè mí ẹ̀wọ́ mọ́ pè mí o pé nǹkan kan ò ṣe Nnamdi Kanu. Àwa mọ̀ pé nǹkan kan ò ṣe pé ọgbọ́n wọn fẹ́ dá. Nnamdi Kanu ní òun sù àwọn dókítà yẹn because result test wọn kọ́ ni wọ́n fi lẹ̀. Ìsì tẹ́ dókítà ẹyọ kan o, dókítà máa wá láti àwọn ìlú tiẹ̀ náà o, oríṣiríṣi dókítà ló máa wá o, kì í ṣe tìjọba nìkan o, oríṣiríṣi dókítà náà kóra wọn jọ o. So kí ni tá à ń gbìyànjú àti sọ́ńbẹ̀ ni wípé wọ́n lo trick yẹn kò work. Nnamdi Kanu ní lọ́ọ̀yà tẹ́lẹ̀ láwọn lọ́ọ̀yà tó ń sojú ẹ̀ làbírí kan náà àwọn lọ́ọ̀yà rẹ̀ tó náà lọ bá àwọn Sowore protest tán fi arrest ẹ̀. Ok, Nnamdi Kanu lòun tiẹ̀ nídìí lọ́ọ̀yà gan mọ́, ó ń fẹ́ gbẹnu ara ń sọ̀rọ̀, eré ni àwàdà ni àwọn lọ́ọ̀yà drop because kò fẹ́ nìyẹn. Ó lóun láwọn ẹlẹ́rìí, ó tún yá, ó tún lóun ò tiẹ̀ nídìí ẹlẹ́rìí gan mọ́. Ọ̀rọ̀ wa fẹ́ bò tí ó wá yí ságídí. Yorùbá nígbà tọ́pọ̀ lọ́ọ̀mọ̀ ní odò mọ́ lọ́dàsá odò. Ó ní òun ti ka ìwé tán ẹ̀sùn tán fi kan gan, òun rí wípé kò sí èlé tó ń fi sẹ́ńbẹ̀ torí pé ilé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà
wọn ò ní ẹ̀rí àbí wọn ò ní ẹ̀tọ́, kò sí òfin tí wọ́n lè fi bá ń jà. Àwọn òpònú dẹ̀dẹ̀ nìkan lórí social media, àwọn náà sọ pé is an intelligent man. Ẹni tó mòfin tó díẹ̀ sẹ́yìn wípé ó mọ̀ wípé kò sófin tó ń fẹ́ fi nílẹ̀, kò sófin tó ń fẹ́ fi fight ẹ̀, kò sófin tó ń fẹ́ fi prosecute ẹ̀. Ẹni tó mòfin, ẹni tó ṣe kinní kan ní àwọn èèyàn ilé ìtàn yẹn pa o, kò sófin tó ń fẹ́ fi nílẹ̀. Ti rédíò Biafra ṣé kò sófin tó rọ̀ mọ́ ni, kò sófin tó rọ̀ mọ́ rédíò níní. Gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ kò sófin tó mọ̀yàn sí, àjẹ́ pé kémi náà lọ sí tọ̀dọ̀ mi náà. So lórí social media tá a wà yìí, tá a jọ wà yìí, tá a ti jọ ń wòra wà yìí, àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o, wọ́n lè tìyàn kó náà o. Then ẹ̀yin ọmọ Yorùbá tẹ wá ń support Nnamdi Kanu, ẹ̀yin gangan ni mo bá wá, ẹ̀yin gangan mo wá wá, ẹ̀yin gangan mo wá bá. Oore kí ni ìpá ṣe fẹ́ pọ̀n tó fi ní tóun bá bímọ ìpágbèmí ló wọ́n sọ ọ́. Oore kí lọ́lọ́run ọba mi ṣe fábùké, oore kí lòòtá ṣe fábùké tó fi ní bóun bá bímọ tán òòṣàgbèmí ló wọ́n sọ ọ́. Oore kí ni ìpá ṣe fẹ́ pọ̀n tó ló wọ́n sọ ọmọ nípa gbèmí. Oore kí lòòṣà ṣe fábùké tó ní tóun bá bímọ tán òòṣàgbèmí ló wọ́n sọ ọ́. Oore kí ni Nnamdi Kanu ṣe ọ́. Tí wọ́n bá sọ pé ń pèèyàn láti jàǹgbara, bọ́n ṣe ń jàǹgbara kọ́ nìyẹn o. Anybody tó fẹ́ jìjàǹgbara máa lead ìjàǹgbara tó fẹ́ jà ní, kì í ṣe pé yóò jókòó síbì kan kó ọmọ àti àwo tiẹ̀ síbì kan. Wọ́n á mọ̀ sọ pé kí wọ́n máa jáde bọ̀ kọ́ máa jìjàǹgbara. Wọ́n ti ń pààyàn lẹ̀ yíbò tipẹ́tipẹ́, ọ̀gbọ́pọ̀ ọmọ Nnamdi Kanu wà ń bẹ̀. Kò sí nǹkan tó lè ṣe ìyàwó ẹ̀ tó o ti ẹ̀dá ìyàwó ẹ̀ mọ̀ tó o gbọ́ kí ìyàwó ẹ̀ ò jáde débi kọ́ mọ́ mẹ́. Then kí wàá ní ìdùnnú ẹ pẹ̀lú ìkórìíra ọkàn sọmọ Yorùbá ẹgbẹ́ ẹ ló fi ń kọ̀ ní status sílé, ló fi dọ̀rẹ́ ẹ Nnamdi Kanu, ló fi dọ̀rẹ́ àwọn èèyàn ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kọ́ là ń sọ yìí, ọ̀rọ̀ oore tí èèyàn ṣe fún ọ ni tó fi kórìíra tiẹ̀. Torí majority yín ṣe pé Bọ́lá Ahmed Tinubu kọ́ ló dájọ́ ẹ̀. Ẹnikẹ́ni tán fẹ́ pardon òun tó ń gbọ́dọ̀ realize mistake, òun tó ń gbọ́dọ̀ tọrọ àforíjìn. Ìgbé tí mò ń lọ nìyẹn. Nnamdi Kanu ò sóbàrí, kò rò pé òun ṣàṣìṣe kankan. Ẹnikẹ́ni tí ò bá tó bá rò pé òun ò ṣàṣìṣe kò sọ́nà tán fẹ́ fi dáríjì. Wọ́n lọ sí ọlọ́ọ̀sẹ̀, then you can prove it to any length. Bọ̀ wọ́n lọ sẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbẹ́ foríjì mi. Wọ́n ní fi káànú, wọ́n ló realize mistake ẹ̀, wọ́n ní ẹ jẹ́ ká fún second chance. Ṣùgbọ́n ẹni tí ò realize mistake ẹ̀, tẹ́ bá ń bẹ̀bẹ̀ fún yóò tún, ẹ̀yin tẹ́ ń bẹ̀bẹ̀ fún gan yóò tún máa ṣépè fún trust Nnamdi Kanu. Àwọn tí ń jà fún ní ṣépè fún. Àwọn ọmọlẹ́yìn a máa fi kanra wípé ó yẹ káwọn èèyàn kan sọ̀rọ̀ ń parẹ́ wọn, sọ̀rọ̀ ń pẹ́ wọn á lọ pa wọn, wọn á lọ fìyà jẹ wọn. Ńgbà tá a bá là ń tún lù ṣe tó wá jẹ́ pé àwa gangan là ń bàlú ọ̀hún jẹ́. Yorùbá ní àní torí kílù ọmọ bá tú. Ok o, ìlú wa o àfẹ́ jẹ́ kó tú o. Ok o, ìlú wa o àfẹ́ jẹ́ kó tú o, kí ló dé? Kí ló dé? Ẹ bá mi like, ẹ bá mi love fídíò yẹn lórí Facebook ẹjọ ẹ bá ń tẹ love like. God bless you sir. Now God bless you baba Olúmídé Onígbìndé, intelligence ti ń jẹ̀wà ní Sókótó báyìí. Honestly Yorùbá ní ẹ̀yìnkùlé ojo ni wọ́n máa ń ru òkú akín gbà. Ẹ̀yìnkùlé ojo ni wọ́n ru òkú akín gbà. So now ká ló wà sóbà
kò gbọ́ adájọ́ lẹ́nu, jẹ́jẹ́ rẹ̀ ní ń lọ. Wọ́n ti dájọ́ ẹ̀ tipẹ́. Òun gangan ló fa ẹjọ́ yìí gùn débi tó gùn dé yìí. Now ìwọ ọmọ Yorùbá tí wàá ń gbọ́ mi ni mo ní mo bá ó tiẹ̀ wá. Orí kíní Nnamdi Kanu ṣe fún ọ. O kórìíra Bọ́lá Ahmed Tinubu o fine. Ṣùgbọ́n kí ló kórìíra Bọ́lá Ahmed Tinubu fún? Ó di lọ́jọ́ òkórè kágbé tó yin rẹ̀ lágbẹ̀. Ó ṣe ní sùúrù kí Bọ́lá Tinubu parí ọdún mẹ́rin yìí tán. Ká wo rìsọ́ọ̀tì ẹ̀ ká wá tó jọ̀jẹ̀. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n sẹ́jọ́ Bọ́lá Tinubu ni insecurity. Tí Bọ́lá Tinubu mọ́ lẹ́rán ó fẹ̀yìntì. Oúnjẹ chicken. Kò gbé ìgbésẹ̀ kankan. Àwọn ìgbésẹ̀ tó ń gbé kò tíì síjọba kan tó gbé. Sọ́rí o, mi ò campaign fún mi dẹ̀ sọ mi dẹ̀ yín. Ṣùgbọ́n as far as I'm concerned, ẹ̀dá tí yóò kórè yóò sọ̀gbìn. Bọ́lá Ahmed Tinubu sọ̀gbìn. Ẹnìkan sọ̀rọ̀ kan, èmi náà dẹ̀ ti sọ sẹ́yìn pé ààrẹ nìkan la ń dojú gbogbo nǹkan kọ. Kí ló béèrè lọ́wọ́ gọ́vnọ̀ state ẹ̀? Níjọ́ tán ti sọ pé wọ́n fún local government ní autonomy tá a ti ń sunkún ẹ̀ tipẹ́tipẹ́. Àwa ìwà nínú àwọn tó ń pariwo autonomy pé tí Nàìjíríà bá fẹ́ da kàn dá autonomy padà sí local government. Kí ni ń pàṣẹ local government títí láti ìgbà tán ti ń gba autonomy? Wọ́n ti ń gba tipẹ́tipẹ́ láti last year. Kí ni ń pàṣẹ local government yín? Kí làyípadà tó dé bá local government yín? Because àwọn local government kankan kò sí àyípadà kankan bẹ̀ títí dòní o. Owó táwọn gómìnà ń gbà tẹ́lẹ̀ nǹkan gbà ní ìsìn ó ti times 3 ẹ̀. Wọ́n ò ṣe nǹkan kan, àwọn gómìnà yìí ò ṣe nǹkan kan báyìí o. Wọ́n ń pawó dà sápò ni. Èmi àti yín ò béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ṣe àti kí ni wọ́n ṣe. So lákòótán ara ò ní wípé ní tí ẹyẹ bá jẹ lẹ yóò sú o. Ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ bájọba ṣe jàgídíjàgan, and let me tell you this, kò sí nínú wa tí ò fẹ́ Yorùbá nation, kò sí nínú wa tí ò fẹ́ kẹ́yà Ìgbò lọ. Ṣùgbọ́n ní tó wà nínú òfin orílẹ̀-èdè yìí ni pé tí kúkú láàjọ fi wà, òyìnbó ti so wá papọ̀. Àwọn tó já síwájú wa ti wá rí náà ti rí nírìí wípé kádàrá ti kó wa papọ̀. Ọ̀rọ̀ wa ti wá di odidi èèyàn tó jẹ́ pé tí ẹsẹ̀ kan bá yọ ilé tó kù ní balance mọ́. Ìdí tó mú wa papọ̀ nù o. Nàìjíríà ò lè ṣe without South East. Nàìjíríà ò lè dá ṣe without South South. Nàìjíríà ò lè dá sílé ayé without South West. Nàìjíríà ò lè ṣe without North East. Nàìjíríà ò lè ṣe without North West. Nàìjíríà ò lè dá ṣe without North Central. Màá prove ẹ̀ fún ẹ. Bó o ṣe lówó tó nílẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí, bó o ṣe lágbára tó nílẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí, ata tí wọ́n ń kó wá láti North ńlọ ń jẹ o, ńlájọ́ ń jẹ o. Àlùbọ́sà tán kó wá láti North ńlájọ́ ń jẹ. Iṣu tán kó wá láti North ńlá ń jẹ jù. Èlùbọ́ tí wọ́n kó wá láti North ńlá ń jẹ jù. Ẹ̀pà tán kó wá láti North ńlá ń jẹ jù. Ìgbàdo tán kó wá láti North ńlá ń jẹ jù. Bá a sọ pé à ń gbé ìgbàdo tó. Ìgbàdo táwa ń gbìn nílẹ̀ wa, ìgbàdo tá a yà jẹ, ìgbàdo tá a sè, ìgbàdo tí wọ́n ta, tí wọ́n yan, tá a jẹ. Ní àgbàdo tá a ń gbìn. Ìṣẹ̀lẹ̀ táwọn ìyá wa ń rà tán fi ń pọ̀nkọ̀ tán tà. Èèlò ni wọ́n ń pa lórí ẹ̀. Ó wà limited. Lo and behold, bí wọn ò bá sin màálù lókè ọ̀yà, kò sí táyì sí ìnáwó òkú táyì sí wẹ́dì. Bí wọn ò bá sin àgbò lókè ọ̀yà, kò sí ní tẹ́ẹ̀fì ṣe léyà. Àwọn ilé oúnjẹ kan bẹ tó jẹ́ pé ó níye ògúnfe tí wọ́n ń pa lójúmọ́, òkè ọ̀yà wọ́n ti ń kó wà. Sáàlì dálé ayé ara wa ṣe. Allocation tẹ wá ní wọ́n ń fún àwọn gómìnà táwọn kan fi fẹ́ kú sórí oyè, tẹ ni wọ́n ń fún àwọn local government ní autonomy.
bọ̀dá south Niger Delta ní ti ń wá o city south àti Niger Delta àti south east tán bá yapa kílẹ̀ mọ̀ gbà lálòkéṣàn o. So ọmọ iye tí àwọn kọ́sọ̀mù ń pa wọlé ní bọ́dà Lagos State, ọmọ iye tó ń pa wọlé ní seaport, ọmọ iye táwọn immigration ń pa wọlé ní airport. Bí ó bá sí Lagos State ní Nàìjíríà lè dá exist. So ìjókòó gbogbo wa ni pé kíní ti ọ̀kadàrà ti so wá papọ̀ ní tìgbà tí gúrùkù láti wá ṣe àti fẹ́ sórí ọmọ tó bẹ́ǹdì fún ni pé ká máa bá a lọ bá a ṣe ń bá a lọ yìí bàbá máa wá túká lọ́la àjọ máa rẹ́dì at the same time. Ìgbò máa rẹ́dì, Haúsá Fúlàní máa rẹ́dì, Yorùbá máa rẹ́dì at the same time. Àwọn Niger Delta náà sọ pé àwọn ò gbà mọ́, gbogbo wọ́ọ̀jọ̀ sọ pé àṣẹ mọ́. Bọ̀ kó tó dìgbà yẹn a kọ́kọ́ jókòó àjọsọ yìí pọ̀, restructuring gbọ́dọ̀ kọ́kọ́ wáyé. Gbogbo calculation tí Àkàndọ̀rọ̀ Awíkókó ṣe ń gbà náà lélẹ̀ tí mo fi ní Yorùbá nation ò lè bọ́ sí i. Ẹ̀rí pé káwọn tó kù tó drop ẹ̀ ni mo ti drop ẹ̀ because ṣe ló dàbí ẹni wípé Ọlọ́run tí ń bá mi gbé tí ń bá mi ṣe ó jẹ́ kí n wà a way ahead of my peers. Sorry to use that language. N táwọn ò tí ì rí nísìnyí èmi ti máa ń tètè rí. Níṣẹ́ tí màá fi wá dóde wọ́n kájọ máa rí ní the same time tàbí tí níṣẹ́ tí máa fi hàn wọ́n èmi máa tó bá yẹ kí n padà lójú ọ̀nà pé kíní ò wọ́ọ̀kì wọn ojú ọ̀nà ti di ẹja padà máa tètè padà tèmi. Ṣùgbọ́n torí pé àwọn ò rí ìpè àti èébú ni wọ́n fi máa ń sọ̀pọ̀tì mi. Ìpè táwí ká ní ọ̀lọ́kàn ni ká lọ́lọ́run kọ́ ló ká ní kì í ṣe àyànfẹ́ Ọlọ́run kan ní mí ni mo ti sákò lórí social media tipẹ́ torí mo fẹ́ràn òótọ́ ní sísọ. So ní kúkúrú èdè lákòótán kò síbi tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Nnamdi Kanu tán ti fara pẹ́ra o. Mo rí pé àwọn ẹ̀yà Ìgbò ń tibẹ̀ tá sí wa ló mú gbólóhùn yẹn wá o. Wípé ìṣebí ẹ̀ṣẹ̀ kan náà tí Nnamdi Kanu ṣẹ̀ ní Sunday Ìgbòho ṣẹ̀. Sunday Ìgbòho wá ń rìn ọ̀yàn pàǹdà láàrin ìlú. Mo wá ní tí ò yé wọn ká jẹ́ kó yé wọn o. Majority wọn náà ló gbọ́ Yorùbá tá à ń sọ yìí o. Ní tí ò yé wọn ká jẹ́ kó yé wọn. Pé kò papọ̀ mọ́ra wọn kò bára wọn mu rárá. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho was never violent. Never ní gbogbo ìrìn àjò Yorùbá ní sọnù Yorùbá ní. Ìgbòho dẹ̀ ní yóò gbéra yóò kórè ìbọnú igbó lọ yóò tọpa àwọn tí wọ́n ń àwọn onísùnmọ̀mí bí ṣe ṣe tẹ̀ nìyẹn o kì í ṣe ọdẹ àárín ìgboro. Ìgbòho ọ̀dẹ̀ pàṣẹ fún gbogbo ilẹ̀ Yorùbá pé kí wọ́n má jáde níjọ́ kan rí so kò bára wọn mu. Ìgbòho ọ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ kọ́ mọ̀ pé ẹ lọ sọ kò síbí ẹ lọ dáná sun bẹ́ẹ̀ ẹ bá rí ilé ẹ pa ni o bẹ́ẹ̀ bá rí ilé ẹ kan lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá rí tọ̀ ń tẹ́sí fún lélẹ́yìí ó yàtọ̀ síra wọn so ẹ má fi wọn wéra wọn o. Ìwọ ọmọ Yorùbá tó wá sọ̀pọ̀ sí Nnamdi Kanu dájọ́ òwú lọ fẹ́ kí wọ́n ṣe fún un. Ṣé lọ́kàn tiẹ̀ pé ìjọba bọ̀ lọ́wọ́ ni pé káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere máa lọ lálàáfíà àjẹpọ̀ gọ̀gán o àjẹpọ̀ ponú gidi nìyẹn o àjẹpọ̀ onílàkàyè nu o àjẹpọ̀ làkàyè ti bọ́ mi àjẹpọ̀ ẹ̀yìn lọ́pọlọ rẹ̀ wà bíi ti ẹja borí tó bá rò pé ẹ̀ kán rìlíìsì Nnamdi Kanu wọ́n á lè rìlíìsì ẹ̀ lọ́la bọ́yá o tó bá jẹ́ ń tù pátápátá tó di pásítọ̀ nù sẹ́ẹ̀lì ńbẹ̀ gbogbo bó ṣe ń lẹ́nu kankan gbà tán dájọ́ ẹ̀ ó sunkún adìẹ gan gbọ́jọ́ pé ó pòṣe honestly ká ní kò wà violent ọ̀rọ̀ gbogbo pàǹjà fún Yorùbá Biafra yẹn gbogbo ara ní mìíràn lọ́dọ̀ mi mo bìlì pẹ́tọ́ wọn ń béèrè fún ṣùgbọ́n tí ìpínlẹ̀ Èkó ti ìlú Èkó tó ṣẹlẹ̀ lọ́dún 2020
ni mi ò fi ní interest kankan nínú ẹ̀ mọ́ rárá àti rárá bí ti wù ọmọ because ilẹ̀ tèmi lẹ̀ ń bà á jẹun ìlú Èkó sí nílẹ̀ mi ilẹ̀ Yorùbá ló wà so ilẹ̀ tiwa lè ń bà á jẹun wọn bá tó bá wo bí a ti ṣe ń suná kẹ́ò wọ́n máa wò pé millions of naira ló ń jóná yìí does that make any sense àwọn ẹlòmíì ò tí ì bọ̀ sípò láti gbà náà so bó bá rò pé kò yẹ kí wọ́n sentence ẹ̀ síbi tán sentence ẹ̀ sí ọ̀dẹ̀ àti òpònú ní ọ́ èèwọ̀ náà dẹ̀ lè tẹ̀lé lọ síbi tó lọ o bí ó bá dùn ọ́ tàbí ó bá rò pọ̀ fẹ́ràn rẹ̀ well mo lè rí èèyàn bíi méjì mẹ́ta tí wọ́n fẹ́ pè mí o nọ́mbà tẹ́ máa pè mí sí lélẹ̀ o +234 915 147 9599 +234 915 147 9599 oh àwọn èèyàn kan ti sọ pé kí n máa fi nọ́mbà mi sí láìfù mi tí n bá fẹ́ káwọn èèyàn pè mí ẹ má bínú mo kàn tó rí i pé òní tún ti ń lọ lórí ẹ̀ náà ni àná ló yẹ ká ti sọ̀rọ̀ ń pa ẹ̀ but unfortunately mi ní grace ẹ̀ tó mo fẹ́ sọ pé ká sọ̀rọ̀ ń pa ẹ̀ lónìí. Hello Mr. Okoli. Hello sir. Bàbá. Yẹ ká alẹ́ sà. Ẹ kálẹ́ pé tòmí Sátúndé láti US yóò. Mo ti mọ̀ pé ẹ̀yin náà ni. Ó ga. Yes sir. Program. You are always, ẹ ò kí disappoint at all. God bless you sir. I was expecting pé àbúlé pàdé máa jáde báwa wọ́n àwọn èèyàn wa. Ṣé mo dẹ̀ láìpẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fèsì bẹ́ẹ̀ ṣe fókọ̀sì program yìí lórí àwọn èèyàn wa tí wọ́n ń fi ẹ̀yà wọn wá followership lórí social media. Wọ́n fi ẹ̀yà wọn wá wọn ò kọ̀ kí ẹ̀yà wọn máa parun bẹ̀kọ́ wọn ti rí follower méjì mẹ́ta ní ilẹ̀ Ìgbò ti tó wọn. Bẹ́ẹ̀ni. Báwo èèyàn tó bá ní ọpọlọ lórí báwo ló ṣe máa lọ sọ pé òun fẹ́ fi. Hello sir. Hello sir. Hello. Okay mo wà pẹ̀lú yín. So báwo lè wọ́n ṣe máa rí owó kan tó ṣẹlẹ̀ tó lọ tó fẹ́ sọ pé òun fẹ́ máa fi Ìgbòho àti Nnamdi wíra wọn ò jọra. Kò pàápàá kò tiẹ̀ bára mú mi gangan. Wọn ò jọra. Èèyàn gbogbo àwọn tó débi inú tó bá débi gẹ́gẹ́ bí ojú àwọn dà bí mo ṣe dà. Bẹ́ẹ̀ni o. Tó jẹ́ pé àwọn èèyàn ń wá wọn gba ìlú ẹ̀ jẹ́ ìlú tiẹ̀. Gbogbo òkè EndSARS ó ṣe bí gbogbo Nàìjíríà ní ẹlẹ́yìn ṣe protest ń gbà yẹn. My question to them was kí ló dé ẹ̀yin ẹ lọ ṣe tí nílùú yìí bá a ṣe ṣe tí wàá lu wa ẹ̀ nígbà tí protest ń lu wa nílùú tiwa. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ àwa Yorùbá yìí náà nìkan ní ṣé wàhálà Nàìjíríà òtí tó tilẹ̀ tí sùn wa láti máa gbé all the time ni. Kò yé mi o. Ó ti ó yẹ kó ti tó ó yẹ kó ti ó ti sún èmi ò tẹ̀lé ìfẹ́ ní protest nílẹ̀ Yorùbá mọ́. As far as I'm concerned káwọn míì ti ẹ̀ ṣe jẹ́ kó fi gbára wò. Káwọn náà protest ìlú wọn. Káwọn náà lọ protest ìlú ti you don't have to protest in our city. Bẹ́ẹ̀ni. Tí ó bá ní àwọn tó dàbí bó ṣe dà ókè kí lè fẹ́ fi gbogbo lórí Facebook lẹ́ni kò make response kan sí nǹkan tí Ọládìméjì kan Àkànní Balógun nínú kíní kó àtàwọn èèyàn sọ̀rọ̀ bàṣàbàṣà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bọ́ ìgbọ̀gbọ́ yìí èèyàn tí except àwọn tó bá fẹ́ parọ́ ló máa níbo gbọ́mọ tó sọ pé àwọn kóòtù ẹ̀ nínú go and burn Lagos down. Kíní kan if you are Igbo tó ń lọ church tó di first ọdún gbé lórí ordinary church. If you are Igbo tó ń lọ church Yorùbá you are a fool. Àwọn boys ẹ̀ tó ń pè. Ẹranko ní ẹ zoo ló yẹ kó wà. Báwọn jó police station kan. No, don't tell me how many people you have killed. Èèyàn ń sọ ọ̀rọ̀ báyìí all the time. Ṣé òun lè tán wò ní England tó wà sí ẹ̀wọ̀n gbé ádìlú alẹ́ wọ̀n gbé ẹjọ́ ìlẹ̀lẹ̀ ju ọjọ́ mẹ́ta kó ọjọ́ fi bẹ̀rẹ̀ wọ́n bá ti kójú rí ìjọ nínú èdè the second day júlẹ̀ àjọkọ̀ the third day wọ́n ti sentence yẹ
for life then. Bẹ́ẹ̀ni. That kind of person must not be allowed to walk on the street of freely on the street of any state society. Àwọn Igbo lọ́dọ̀ wọn lọ́hùn, àwọn Igbo lọ́dọ̀ wọn lọ́hùn, àwọn tí ọ̀rọ̀ ẹ̀ tí ó ti pa àwọn èèyàn ẹ̀. Ṣé wọ́n lè máa ṣe kí n ṣe ìlú làwọn yẹn kó jáde? Ìlú làwọn yẹn kó jáde lọ́jọ́. Bẹ́ẹ̀ni. So ṣe dáadáa fún ọ náà. Àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wà. Wọ́n lè sọ pé mo wà detribalized. Àbí mo wà diplomatic. Kò sẹ́nìbọ̀dì láyé tọ́lọ́run dábẹ́. Kò sí o. You are a detribalized person. How are you going to be tribalized? You are not deceiving yourself. Our DNA kò sọ pé odijẹ́ Yorùbá you cannot change it. Sọ ma sọ pé ìyá èèyàn jalè gan kéèyàn wá sọ pé kán lọ bẹ́ lórí. Exactly. Odijẹ́ Yorùbá you cannot change it. Èèyàn tó bá dẹ̀ ní problem torí pé o jẹ́ Yorùbá. Òun ló ní problem tiẹ̀. Wàhálà ilé ayé tiẹ̀ nìyẹn. Ọlọ́run ló sẹ̀dẹ̀ wá àti Yorùbá. Bẹ́ẹ̀ni bàbá. God bless you sir. Mo dẹ̀ máa sọ because ọ̀rọ̀ yìí ṣe mo rí gbogbo ọ̀rọ̀ tí gbogbo wọn sọ pátápátá lórí kìíní. Mo máa sọ pé irú ọ̀rọ̀ tí mo sọ lórí kìíní pé Yorùbá ò jà. Yorùbá don't fight ní wa ò jà easily. Ọgbọ́n làwa fi máa ń jà. Gbogbo ìlú mi à sọ pé àwọn lọ jagun. Bẹ́ẹ̀ Yorùbá ò kì í lọ jagun, wọ́n máa ṣígun ní. Wọ́n bá dẹ̀ ṣígun wọn ní lọ jẹ́ ìlú yẹn rú. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé ẹ̀yin náà nínú fíìmù yìí gangan sef. Ẹ mọ̀ how many times wọ́n lo language yẹn nínú fíìmù yẹn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ nínú Yorùbá àwọn sọ pé kọ́ àwọn lọ bá ìlú ìjà náà wá ní kó lọ jẹ́rùn pápátá. Bẹ́ẹ̀ni. Òun ló dífá fún ogun Kírìjì the longest war in history of this world. Àárín ara wa la ti bára wa jà. Bẹ́ẹ̀ni o. 16 good years. 16 years ni o. Ọlọ́run ló ní pé káwọn tó ìbò bá dá sí ó pọ́sibù kó gun ilé sí wà tì náà. Bẹ́ẹ̀ni o. Nígbà tó ní Yorùbá lè dúró ọ̀tí tó bá jẹ ìlú tó bá jà wọn. Bẹ́ẹ̀ni. Pátápátá tí ó sì mọ́. Bẹ́ẹ̀ni o. God bless you baba. Torí àwọn mi náà tó fẹ́ sọ̀rọ̀ sá. Wọ́n mọ ọ̀dọ́ wọn ṣe. Ọ̀yà sá. Wọ́n lè mọ̀ pé oníkálukú ojú ti là. Tó yé mi sá. God bless you sá. Gbogbo àwọn bàbá olóòdè gbà gbẹlura from them. Our generation nígbà. Bẹ́ẹ̀ni. Generation tó nígbà. Bẹ́ẹ̀ni o. Láíláí will not accept it. Bẹ́ẹ̀ni. Tó bá dẹ̀ ní nǹkan tí Yorùbá ṣe fún wọn tó fi léèdì Yorùbá bẹ́ẹ̀ yẹn ẹ̀ sọ ká settle ẹ̀. But you cannot just lè máa train generation upon generation sí to hate us. Bẹ́ẹ̀ni. And then you expect us to love you. How is that going to be happen? How is that going to happen? I don't know. I have many of them as my personal friends. But I always tell them the truth. Anybody who are ready for, heart-to-heart conversation. No, they do people propaganda, but they like propaganda. They have or discuss. Let's sit down and talk. God bless you, sir. Let's sit down and talk. Ẹ̀wù ni o, Awólọ́wọ̀ ló ẹ̀bùn wọn ju èmi náà máa ń sọ o. Gbogbo civil war tó ń jà yẹn sí ọmọ yín kò dé ìlú yín. Ìbàdàn ló wà tó ṣe party every weekend. Bẹ́ẹ̀ni. Awólọ́wọ̀ ló tún lọ ogun lọ ń bá yín ṣe kínní lọ bá wọn try to see how to help, how to feed you guys. Òun bẹ̀rẹ̀ òun lẹ́yìn Awólọ́wọ̀ lẹ́yìn. Bàbá sorry bàbá ẹ jẹ́ ká fáìlì mi láàyè ẹ̀jọ̀. God bless you sir. Yes sir. Yes sir. Hello. Hello baba. Hello sir. Hello sir. Hello. Yes sir. Ṣé ẹ ti rìn jìnnà síbi tí ẹ ti ń gbọ́ mi yẹn? Ti pẹ́ mo ti lò kí n ti pẹ́ mo rí pé mo ti wọlé mo ti lò ẹ̀. All right sir. All right sir. Adéolú Adékọ́lá lórúkọ tèmi. Mo mọ̀. Àti orílẹ̀ Amẹ́ríkà. Mo mọ̀ sir. Ẹ kú ètò. Ẹ wà ní o. Mo mọ̀ pé disappoint wa rí. God bless you baba. Èèyàn ẹ̀fà disappoint wa. Sàmì baba. Ẹ rí àwọn máa lé Yorùbá. Àwọn máa support yìí pé ohun tó ń ṣe fún Nnamdi Kanu nǹkan burúkú ni. Kò kì í ṣe nǹkan burúkú bí ẹyẹ bá ṣe fò. Bẹ́ẹ̀ la ṣe ń sọ̀kún ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀kínní mo tẹ́ ẹ̀kọ́ pàápàá kéṣọ́ ọmọ Yorùbá sí ni pé Tinubu kọ́ ni ó mú. Bẹ́ẹ̀ni. And the government continue. Bẹ́ẹ̀ni. Tinubu kọ́ ni ó mú.
tó bá dẹ̀ wọn gbọ́dọ̀ Tinubu kọ̀ọ̀kan nu gbogbo ọjọ́ tó ti mú náà bí káàbù bí a Tinubu sọ kọ̀ọ̀kan pa kí Buhari tó kọ̀ bẹ́ẹ̀ ló ti fà lé ilé ẹjọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni. ọ̀ṣun ọ̀rọ̀ Sunday Igboho ó ti yàtọ̀ sí ti Nnamdi Kanu. o sọ bí sọmọ jìnnà sílẹ̀ ni o. bẹ́ẹ̀ni Sunday Igboho ajínigbẹ́tọ̀ mi lóòótọ́. bẹ́ẹ̀ni. ó ń káàkiri ó ń ṣe rálì wọn ò ní ọ̀pá àbọ̀ kan ṣo lẹ́yìn Sunday. pàápàá. wọn ò ní bọ́ rí bẹ̀. gbogbo ẹ̀ ní à bàbá tiẹ̀ lọ gbogbo ẹ̀ ní à ń wò. tàwa lọ. àdẹ̀gbọ́ ibi tí Sunday Igboho tó ti pè é pé police station mélòó lẹ́sùn. nǹkan mélòó lẹ ti bàjẹ́. ẹni mélòó lẹ ti pa. ẹnìkan kò gbọ́dọ̀ jáde o. Nnamdi Kanu ló jẹ́ pé nígbà tó fẹ́ fa EndSARS òun ló ń bèrè iye ọlọ́pàá tó pa iye police station tí wọ́n sùn tó ń ba gbogbo television station jẹ́ kiri tó ń ba gbogbo BRT jẹ́ kiri. ìjà ọmọ Yorùbá jẹ́kẹ́jẹ́ kó lè wá kó pé BRT tó fi fún yẹn. wọ́n dáná sun TV Continental o. ẹni mẹ́rin ló tún gbogbo station tí wọ́n sùn gbogbo BRT tí wọ́n sọ ẹgbẹ́ ló tó lè wọ̀. wọ́n wá gbà ọ́ pọ̀ wọ́n wá ń balẹ̀ Yorùbá jẹ́ wọ́n ń protect ilẹ̀ tí wọ́n lọ́hùn. kò yẹ kó rí bẹ́ẹ̀. gẹ́gẹ́ fàdí ti yàtọ̀ sí fáìlì. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o gẹ́gẹ́ yàtọ̀ sí gògóńgò. wọ́n fojú àdúgbò gan ni. bẹ́ẹ̀ni. inú sójà ni tó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ lọ́ọ̀dì ni wọ́n máa pa ni. bẹ́ẹ̀ni. wọ́n máa sẹ́ńtẹ̀sì ẹ̀ ní ìdájọ́ méjì sí àwọn ẹ̀tùbọ̀ pé yẹ kí ó ṣẹlẹ̀ fún nǹkan pẹ́ tí wọ́n máa ẹ̀sìpẹ́tì fúnra rẹ̀. òun gangan mọ̀ fúnra ẹ̀ náà. tó bá dé kóòtù wà á máa jà pẹ́lú bá nínú ẹ̀ tó sọ̀rọ̀. adìrẹ́ àwọn àgbààgbà yìí kò fẹ́rẹ̀ sọ pé kọ́ máa fi ilẹ̀. àdán mọ̀ pé wàhálà ni tó bá fi ilẹ̀. yẹ́ ẹ̀ sọ wọn àgbààgbà tó jẹ́ àwọn olówó nílùú wọn náà tí wọ́n sọ pé kọ́ máa fi ilẹ̀. àwọn ọmọ Yorùbá àsìkò ni ẹ̀jẹ̀ kájẹ́ kó lóra kó pé ọmọ ẹ̀rọ ní síbi bẹ̀rẹ̀. kakúlẹ̀ kẹ́sì dẹ̀ ọmọ ẹlòmíì. síbi ọmọ ẹlòmíì. ẹ jẹ́ ká tún lè ṣe ẹ jẹ́ ká tọ́jú gbáadé àbójútòde tó máa so. bẹ́ẹ̀ni o. ọ̀rọ̀ Nnamdi Kanu lẹ́wọ̀n béèrè Tinubu kọ́ ló ràn lẹ́wọ̀n òfin ni adájọ́ tó dá ọmọ Yorùbá ní òfin tó tẹ̀lé ohun tó wà nílẹ̀ gẹ́gẹ́ bí ẹjọ́ tí wọ́n rò òun ni wọ́n dá. kódà èmi ò mọ̀ pé àwọn adájọ́ máa ní sùúrù tó bẹ́ẹ̀ yẹn. kò sí tó jọ wá wà kóòtù èèyàn. mi mọ̀ kọ́. kí n jẹ́ mọ́gàjì ládùúgbò kọ́ mú ìyàn wá fún ọmọdé méjì jà kọ́ mú wá síwájú mi. ó yẹ pé dókítà bá ti bẹ̀rẹ̀ pé ká yọ ojú ọ̀rọ̀ kan máa bú mi kó mẹ́ẹ̀. ó máa pariwo lé mi ní. máa yẹn rúdo. ó ti pọ̀ jù. ó rúdo gidi gan. ó ti pọ̀ jù. and olúwa bá máa fún yín ṣe o. àmín o àmín o. ayé òun pa ọmọ gbogbo lẹ́nu ohun yóò ní kọ létí ayé o. àmín o. God bless you baba. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ kú àdúró tì lójoojúmọ́ o. God bless you sir. èmi ò mọ̀ pé àwọn adájọ́ máa ń ní sùúrù tó bá wọn o. adájọ́ Ọmọtọ́ṣọ́ èmi tún kẹ́kọ̀ọ́ lára ṣe yín o. ẹ tún ní sùúrù bẹ́ẹ̀ yẹn adájọ́ ló tún ṣe pé calm down listen to me n lè ṣiṣẹ́ adájọ́. èmi ò ṣiṣẹ́ adájọ́ kẹ̀ ní máa ṣe calm down fọ́daràn calm down. èmi ò jù sẹ́wọ̀n kọjá Nàìjíríà ni kọ́mọ lọ ni because kágbẹ̀mí èèyàn ó kù díẹ̀ káàtó dáàdì mi kan pè mo gbọ́dọ̀ pè wọ́n padà bí mo tiẹ̀ nígbà pè mí wọ́n. nọ́mbà mi +234-915-147-9599 dáàdì ẹ káalẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta sà. ọjọ́ kan pẹ̀lú. yes sir ẹ kú ọjọ́ mẹ́ta sà. bẹ́ẹ̀ ni sà. inú wa dùn láti gbọ́ yín. inú tèmi náà dùn láti gbọ́ yín sà. yes sir.
òun náà ló jẹ́ kí n pè é padà. Bẹ́ẹ̀ ni sà. Yes sir. Bẹ́ẹ̀ ni sà, ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe fún ìṣàlùyí ló ṣe máa ń sọ pé ẹ ń ṣàwájí ni. Ṣùgbọ́n ìkìlọ̀ ìkìlọ̀ fẹ́ ṣe fún àwa ọmọ Oòduà. Baálẹ̀ kìíní. Baálẹ̀ kejì. Ó dùnyàn bá fọ́. Yóò di ràbọ̀ràbọ̀. Bàbá ọlọ́mọ fún wa lójú. Àmín o. Ojú kan tí gbogbo ilẹ̀ Oòduà ṣì ní lówó báyìí. Ní Èkó. Bẹ́ẹ̀ ni. Níṣẹ́ ló dẹ̀ yẹ ká níṣẹ́ ló yẹ kó lójú kó dọ́wọ̀ fún ojú ẹ̀. Kọ́ mọ̀ bá fọ́. Bẹ́ẹ̀ ni. Kò sí bó bá ṣe lọ́wọ́ tó tá bá fi jíbọ̀ ó lè fọ́ o. Yóò somi jáde nísìnyí tí ó fọ́ dànù. So wọ́n ti tẹ̀ wọ́n ní 1966-67. Bẹ́ẹ̀ pé Ọlọ́run ló kó wáyọ̀ ńgbà náà. Bẹ́ẹ̀ ni. Àtàwọn Haúsá tí majority ọmọ Oòduà lèmù. Àwọn agbélé Haúsá rí dáadáa o. Agbélé Haúsá ilẹ̀ tí wọ́n kọ́ra láyé mi láyé àmúrasì. Tí mo ń kọ́ lé lórí lọ́dún tó pẹ́ sẹ́yìn. A mọ̀ pé àwọn fífi ṣe nífẹ̀ẹ́ èèyàn tó tí ò bá sí ọ̀rọ̀ oríṣiríṣi tó wọlé wá nígbà ọ̀rọ̀ ẹ̀sìn ní ayélujára sílẹ̀ lọ́hùn. Àwọn tó tún wà accommodate bí àwọn Haúsá yìí wọ́n sọ àtúnfẹ́ Yorùbá. Nǹkan méjì ló dẹ̀ parapọ̀ ẹ̀sìn àti àwọn èdè wa kan kàgọ́ tí àwọn yálò lọ́dọ̀ wa àwa náà yálò lọ́dọ̀ àtàṣọ wíwọ̀ wa. Now kí ni wọ́n fẹ́ fa sínú? I don't know. Because that very day I was so happy pé mo ń sùn. Ó wà níwájú TV ní báyìí tí wọ́n sọná sí TVC. Kí ni BRT àbí kí ni ọkọ̀ tí ẹ ń lò ní? Kí ló ṣe fún wọn? Ṣé BRT ni SARS ni? BRT sorry. BRT. Ṣé kí ló fa BRT? Kí ló fa tollgate? Because ṣe ní tollgate ṣe bá ní gbogbo ìlú pátápátá in the western world. Ṣé rí àwọn ìlú tí òun gba tó sí ìsìn? Ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé tèmi mọ̀ Republic of Ireland ni o. Ó ti bẹ̀rẹ̀ tó bí ọ̀pọ̀ ọdún ní ìsìn tó ti gba tóòsì ní Dublin. Wọ́n ń bá ní Spain náà. So you see when àwọn tó bá jáde dáadáa tó bá ń sọ àwọn nǹkan fún yàn yálà wọ́n máa fún wọn ní bóyá ti bá wọn jọba jẹun àbáwá láti bá wọn ṣèjọba rí tàbá wọn máa jọba jẹ kò rí bẹ́ẹ̀. So ìkìlọ̀ tẹ́mi kàn fẹ́ ká túbọ̀ máa níbi ọgbẹ́ ìṣúra létí ó ní kí ẹ máa amọ̀fá ti fẹ́ràn mélòó náà. Bẹ́ẹ̀ni. Afẹ́ràn mélòó kan tó pọ̀. Bẹ́ẹ̀ni. Ikú yóò bá dẹ̀ pa ni. Tòde ò lè ráàyè o. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn ọ̀tá ẹ̀wọ̀n wọlé gan seriously. Wọ́n wọlé gan o. Àwọn tá a tẹ̀ ń fojú rò lọ́tà àwọn kọ́ lọ́tà ọ̀pọ̀. I'm sorry to say this, wọ́n tún lè sọ pé bàbá tó máa kú tòun tọ́lá yìí. Pé ó ti bá àwọn ọmọ àjọba jẹun náà, ó ti bá àwọn Haúsá ṣe rè. No. Nítorí pé ara wọn gbé ìtàn gbogbo ibi táwọn ń gbé wọn ò bá wa gbé bẹ̀. Bẹ́ẹ̀ni. Láti gbé sábóńgè. Ìlú ilẹ̀ àjèjì ní sábóńgè rí ìlú tuntun ni wọ́n ń pè. Àwọn fúnra wọn ló design ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún lọ síwájú. So wọ́n fi sábóńgè rí jì sí àwọn àlejò ní ibẹ̀lẹ́ nílé fún sí ibẹ̀ làwọn aláṣẹ́wó wà kàǹkàn. Wow. Àwọn náà máa wá bẹ̀rẹ̀ lóru láwọn olówó wọn. So mi ò hate àwọn Igbo but ẹ̀yà burúkú ni wọ́n kò sọ́ọ̀rì láti sọ. I repeat myself,
ẹ̀yà burúkú ayé wọn ká ni wọ́n. Tẹ́ bá bá wọn sùn àbí tẹ́ bá fún wọn nílé ẹ má ṣàtúnfin yìí o. Bẹ́ẹ̀ni. Ẹ má ṣàtúnpara o, èbó ti ṣàtúnfin yìí, èbó ti ṣàtúnpara. Inú mi lè fi fún nǹkan tí Sanwó-Olú ṣe lọ́wọ́lọ́wọ́ nìsín. Tó bá yá láwọn proposal tá a ti kọ sílẹ̀. Àwa ẹ̀jú mi lọ o, àwa ẹ̀jú máa lọ o. Ṣùgbọ́n a fẹ́ kí ilẹ̀ tí wọ́n tà ó jẹ́ pé lease for 10 years, lease for 5 years ló kù kan náà. Àwọn kan sọ pé 99, àwọn kan sọ pé 99 years mo ló ti pẹ́ jù, ó ti pọ̀ jù. No. Even in California, they should be money in okay, 25 years. Actually, 99 years, one son, òfin British àtijọ́ nìyẹn. Òfin Queen dẹ̀ ni, òfin Queen àtijọ́ fún Victoria. So, ìyẹn ti lọ tipẹ́. So, kí àwọn ilẹ̀ wa lẹ́kọ̀ọ́ àti Ìbàdàn tí ó bá fọ̀ bóyá bíi 20 years, 15 years, 5 years, ó máa dàbí ìgbà tí ìyàn rẹ̀ sì lé mi. Wọ́n á jẹ́ fọ́mọ̀ pé ìjọba gangan ló nílẹ̀. Ó ti ń dà bẹ́ẹ̀ díẹ̀ ní ìsìn. Ó ń dà bẹ́ẹ̀ díẹ̀ ìmù ní Ìbàdàn ní ìtàǹgbọ́ ní Ìbàdàn ní ìsìn. Ìjọba gangan ló nílẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Èsì títẹ́ máa fún wa aṣọ púpọ̀ jù. Lagos is not a no man's land. Lagos is many people land. Bẹ́ẹ̀ni. Abeokuta is not a no man's land. Bẹ́ẹ̀ni. Ghana is not a no man's land. Bẹ́ẹ̀ni. So, ó nílẹ̀ bó tilẹ̀ mú. Bẹ́ẹ̀ni o. Èmi ò rí Yorùbá tó wà nílẹ̀ Igbo tó ṣoríire ní odò sí ìmọ̀. Wọ́n mú kan bá jáde fún wa. Wọ́n wà dáadáa dáadé. Mi ò mọ̀ ní ẹ̀ mú kan jáde ẹ dárúkọ ọ̀kan. Èmi náà mọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀ dádì, yes sir. Ayé la máa jí sí. Yéè. Èmi ò lè sọ bọ́yọ̀ wà bí ò sí torí pé mi bá wọn ti ń gbélé Yíbò gbé bẹ́ẹ̀ mo sáwọn pé Yorùbá tó máa ṣoríire máa wà ń bẹ̀ dáadáa. Haúsá tí ó ṣoríire bẹ́ẹ̀ máa wà ń bẹ̀ dáadáa. Sòfà tí Yíbò ti ń ṣoríire nílẹ̀ Yorùbá, oríire wọn ò ní dìbàjẹ́. Gbogbo ẹ̀dá tí bá ti ń ṣoríire lèmi máa ń support ní tèmi. Akẹ́dọ̀rọ̀ Awíkóńkó nítorí àwíjàre kí tọ́sán lẹ́nu. Ìjọba ṣòfin kọ̀ràn kàkọ́sẹ́ tí ó ṣòfin àjẹ́. Ìwọ ọmọ Yorùbá tí ń gbọ́ mi, ọmọ káàrọ̀ òjìrè tí ń gbọ́ mi, tí ń wò mí, má jẹ́ kí ọ̀rọ̀ lọ́rọ̀ ká ọ lára ju tara rẹ lọ o. Always think Yorùbá first. Always do what? Think Yorùbá first. And that is me for you. Nítorí ẹ̀yà mi máa kọ́kọ́ rí Yorùbá. Nítorí fẹ́ràn ẹ̀yà mi máa kọ́kọ́ fẹ́ràn Yorùbá. Torí ń pé tẹnitẹni tàkísà ń ta àtàn. Ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ, ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó dàbọ̀.